Allah. Adamallahu hayatakum. nígbà tó sì fẹ́ ìyàwó lọ́hùn tó ṣe gbogbo ẹ̀ tó jókòó síbẹ̀ tó bímọ tó ṣe kínní àrọ́mọdọ́mọ ẹ̀ ní Boris Johnson. So Boris Johnson fúnra ẹ̀ nígbà tó mọ̀ pé ìpìlẹ̀ ń tọ́kì ni ó dìde ńlé ó dìde kúrò ní London tó wà ó lọ sí Turkey ó lọ tọpa bàbá ẹ̀ ó sì mórúkọ dání láti mọ̀ ìpìlẹ̀ wo lóòótọ́ ni àbí kìí ṣòótọ́. Allahu Akbar. nǹkan tẹ́ àwọn akọ̀wé Yorùbá yìí tó yẹ kí wọ́n ṣe ni pé adandawa yẹn kí wọ́n lọ bẹ̀. èèyàn máa ń ṣe research kí ó lè jókòó síbi kankan ló ń ṣe research ó ti wá parí wàá lọ field wàá ṣe field work kọ̀ wá jókòó síbi kankan máa sọ kínní kan Abisakumullah. àwọn ya wa nígbà tí wọ́n lọ Mẹ́kà láwọn ní 70 kìíní nǹkankan kálukó mọ ẹnìkan kan mọ bá kankan tán bá dé wá ní ní Mẹ́kà mo rí ìyá mi ìyá kìíní lọ́hùn mo rí ní Mẹ́kà mo wá ń pè àṣọkù náà máa ń wá Mẹ́kà mo wá ń pè ìlà tó wà lójú ìyá mi pé létọ́ à ń bẹ̀ ló wà lójú ẹ̀ mo wá ń pè kódà kò dáhùn ó kàn lọ tiẹ̀ ni. Allahu Akbar. ńgbà tá a mọ̀ pé adandawa ni wọ́n ìgbà àwọn ará Sudan ni tí wọ́n wá sí Mẹ́kà kì í ṣe ìyá kan kì í ṣe ìyá ńlá kú kan. Allahu Akbar. Allah. ibi tí wọ́n ti wá ni so but pélé tí wọ́n rí yẹn ó lè wà lójú ya lóòótọ́ tó ti kú kó ajá sí pé kínní ṣùgbọ́n pélé yẹn òun ló júwe pé ibẹ̀ náà ni Yorùbá ti wá torí gbogbo là tí wọ́n ń kọ tí Yorùbá ń kọ là ń kọ tó ń kọ là ń kọ. ẹjọ́ mo rí kan ní 1982 ní Kánò èmi ò mọ̀ pé Sudani ni àwọn baba Sheikh Adam ni wọ́n dé wọ́n wá dé sí Central Hotel ní Kánò mo wá fẹ́ lọ bá wọn mo dé Central Hotel mo débẹ̀ kí n tó wọ lọ́bì ní passage báyìí mo bá rí ẹni ẹ̀ mọ̀ téèyàn bá rí tó bá wà ń lu àjòjì tó bá rí lédè rẹ̀ ààrẹ ó yà sí pé mo rárá lé mo bá rí ó wọ kóòtù ó kàn ń bọ̀ báyìí pàápàá ó sì kọlà ó kọ àbàjá báyìí ẹ káàsán o yes wàláì ẹ káàsán ó kàn lọ mo ní àwọn Yorùbá ìdè identity rẹ ní ẹ̀kẹ́ rẹ̀ tá a bá ti sọ òyìnbó sórí Yorùbá níbi tó yẹ kínú ẹ̀ dùn ìpè àmúrélédè mi nílùú àjòjì Yorùbá kàkà bí tí ó fi dẹ lóhùn àbí kó má fẹ́ fi rẹ̀ hàn yí pé ìwọ ló sì ti ní identity. mo rò pé Yorùbá ni first encounter mi pẹ̀lú irú ẹ̀ ni. Allahu Akbar. àwọn Yorùbá wa dé nìyẹn pẹ̀lú tó má fẹ́ fi rẹ̀ hàn pé Yorùbá lòun mo bá ń lọ Haji Alimi sì tẹ̀lé wọn àti Haji Safeji wọ́n tẹ̀lé wọn wá sí Kánò yẹn lèmi bá pàdé wọn ní lọ́bì èmi sì fẹ́ máa wá rúùmù wo ni wọ́n wà kíní ni wọ́n wà so n bá pàdé wọn ẹ ká sọ ni kí ló mo ní wọ́n bá ní àwọn fẹ́ lọ sí pé bàbá wà nílé wọn sùn pé àwọn fẹ́ lọ sí restaurant lọ jẹun ọ̀sán torí ọwọ́ ọ̀sán
bí ọwọ́ aago kan yẹn ṣaago méjì ni mo bá tẹ̀lé wọn. ìgbà tí ń dé rẹ́sítọ́ráǹtì mo bá bá àwọn Sudani wọ́n pọ̀ kò wá jẹ́ yọkan mọ́. mo rí ẹni tó wé láwà ni wọ́n tán ń wé yẹn tó wé ewu sẹ́ni mo Sudani là eléyìí mo ti mọ̀ pé Sudani là eléyìí mo wá rà àwọn ọ̀kọ̀ọ̀là yìí náà láàrin wọn. mo á mọ̀ pé wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ wọ́n sọ ibẹ̀ mo ti kọ́kọ́ rí pé ara Lárúbáwá náà ń kọlà Sudani wọn ń kọlà so ọkùnrin tí mo rí lẹ́ẹ̀kan yẹn kì í ṣe Yorùbá dà. ibẹ̀ mo ti first encounter mi nù ni. so tá a bá sọ tí à ń bá ń sọ ìwọ tó jókòó síbi kan tó pẹ́rẹ́ ní pé ẹyẹ bákà ni ẹ ibo ló jáde dé. Nbo ló jáde dé tó joyè Aláròyé kalẹ̀. kò mọ anything. ibo ló ṣèwádìí dé. Nbo ló ṣèwádìí dé. àbí àwọn mítì tí wọ́n ń kó sí yín lórí tẹ̀ ń gbà tí ò lákọọ́lẹ̀. so history nínú àwọn Mesopotamia tàwí nínú àwọn kan tí wọ́n rí nínú ilẹ̀ ó sọ history wọn wọ́n kọ ọ́ kalẹ̀. kódà nínú àwọn history wọn tí wọ́n sọ kalẹ̀ èyí tó jẹ́ myth ó wà ń bẹ̀ irú ẹ̀ náà ni Gilgamesh tí mo sọ̀rọ̀ ẹ̀ inú àwọn civilization nínú àwọn mythology wọn ni. ntí ọ̀ ájúwe wípé Yorùbá wọ́n descend wá láti Egypt ni mọ́ Sudani. Pyramid tó wà ní Masari tó wà ní Egypt pyramid yẹn wọ́n kọ́ gbangba èyí ńlá gbangba kékeré tó tẹ̀lé wa ń bẹ kékeré tó tún pọ̀ wọlé wa ń bẹ kékèké wa ń bẹ èmi tí wọ́n mọ lọ́wọ́ tí wọ́n parí ó wà ń bẹ fẹ́ni tó bá travel lọ Egypt kó lọ wò ó wà ń bẹ dì sìn. tó Ìlàrí nínú Sudani lọ Google ẹ̀ ìwọ náà Google ẹ̀ àwọn kan ni wọ́n mú wáìnì náà ṣe but kéèyàn má dàá dúró Ìlàrí pélé àbí kí ni wọ́n ń pè pélé mẹ́ta báyìí òun ló wà lẹ́ẹ̀kẹ́ yìí adandawa dẹni. sọ̀rọ̀ kan jókòó wọ́n kàn pa àwọn àlọ́ àpagbè kan àlọ́ àpamọ̀ kan ó sì gbé sórí ìwọ náà wá wípé kinní kan ibẹ̀ ni kinní kan Odùduwà wíṣọ Odùduwà odù tó dá wíwà ṣe ń rí àwọn ọ̀rọ̀ tí wọ́n tán kàn ń hun mọ́ra wọn so odù òun ló dù tó dá wíwà so pyramid yẹn ó wà ní Egypt tí wọ́n bá tún sọ̀kalẹ̀ lọ kúrò ní Egypt torí pé àwọn faraina ń jọ tí wọ́n ń lólẹ̀ tí wọ́n tó unite Upper Egypt àti Lower Egypt àwọn ọ̀tọ̀ ní fìrọ́nà tó wà lókè ọ̀tọ̀ ní fìrọ́nà tó wà nísàlẹ̀ so ọ̀tọ̀ọ̀tọ̀ ládé wọn oríṣi méjì ládé ẹ lọ kàtàn Egypt yẹ bá bẹ́ẹ̀. adé tí fìrọ́nà tó wà ní Upper tó máa ń dé àtẹ̀yí tó wà ní Lower Egypt tí wọ́n máa ń dé kò jọra wọn èèkan onípupa ni. tí a máa ń bọ̀ wá tó dé Luxor ní Egypt yóò bá wọn àṣàrù oríṣiríṣi ń bẹ àwọn bíi kíní tí wọ́n mọ kalẹ̀ báyìí tí wọ́n kọ hieroglyphic sí tó dàbí ọ̀pá yóò sì bá
kó tó wọ Sudan àtìgbà tó bá wọ northern part of Sudan lókè yóò bá last one yóò ní northern part of Sudan yóò bá àwọn àṣẹ́kù bọ irú àwọn pírámìdì yẹn nínú Sudan. so ọ̀pá ọ̀ràn yẹn àṣẹ́kù bọyìn tí wọ́n bá ní Egypt ni wọ́n wá mọ síbẹ̀ kì í ṣe ọ̀pá kan kìnnì kan lọ́wọ́ di ọ̀pá ṣé òun gùn tó ó gùn jù bẹ́ẹ̀ lọ ni. sọ̀rọ̀ àyàn èèyàn tó ga ni sọ ga tó gbogbo léyìí tí wàá fi jẹ́ ọ̀pá rẹ̀ tó fi dólẹ̀ ní ọ̀wá lọ́wọ́ ga tó bá ní. ẹni tó bá ṣá lọ́pàá ó gbọ́dọ̀ ga jù ọ̀pá rẹ̀ lọ. bẹ́ẹ̀ni. Allahu Akbar. Hayakumullah. but àwọn nǹkan yẹn ló ń júwe civilization tí wọ́n ń bá bọ̀ tí wọ́n nírú ẹ̀ lọ́hùn tí wọ́n dé tí wọ́n wá mọ̀ but nígbà tí wọ́n mọ̀ kíní kankan máa wọ́n lè so pọ̀ lọ́jọ́ kan máa ń pẹ́ ọ̀pọ̀ ọ̀ràn yẹn wọ́n mú wa ṣe kíní kan ọwọ́ wà ńlẹ̀. Allahu Akbar. ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu. so ṣáàbù Yorùbá àti ṣáàbù mi ẹ mọ̀ra yín kẹ́ fi mọ̀ wípé ókè ìpìlẹ̀ wa o nǹkan kan náà ni tó bá ti mọ̀ra rẹ tó mọ̀ ìpìlẹ̀ rẹ kò sí fàárí kan tẹ́nìkan lè ṣe fẹ́ nìkan tẹ́nìkan ò sì ní bẹ́ nìkan jà. so ìran èèyàn láyé bákan náà la rí ìwà tó wà lọ́dọ̀ wa ẹ rí wa àwọn characteristic kan wà lára Yorùbá lára Haúsá lára Fúlàní lára Kànúrí lára Núpé lára kíní ẹ rí káàkiri fún ẹni tó bá fẹ́ study àwọn characteristic yìí níbo ni wọ́n ti pàdé níbo ni wọ́n ti yà kí ló fa yíyà wọn kí ló fa pípàdé wọn. Lárúbáwá ní karam lára kí wọn máa ṣàpọ́nlé kó sì máa gbàlejò. Lárúbáwá sì ní ṣàjà kí èèyàn já kín. Lárúbáwá kọ̀wọ̀ sí. àwọn nǹkan tí mo kà kalẹ̀ yìí mo mú alẹ́ example ni tẹ́ bá wo Yorùbá dáadáa ẹ rí traces ẹ̀ lára Yorùbá. Lárúbáwá máa ń kẹ́bí mọ́ra ẹ rí lára Yorùbá. Hospitality. àwọn nǹkan yẹn yóò sọ fún wa yìí pé ibi tí wọ́n ti ń descend bọ̀ rèé so traces wa rèé kí n lò wá traces rẹ sí kò kàn á wòye pé ìwọ náà ló bẹ̀rẹ̀ ayé ọ̀dọ̀ rẹ náà láyé ti bẹ̀rẹ̀ so ọ̀dọ̀ ẹni gbogbo àwọn èèyàn ti wá lọ báwo lọ́dọ̀ rẹ ṣe bẹ̀rẹ̀ ayé. ẹ rí bẹ́ẹ̀ náà kí n sọ àwọn characteristic kan àwọn àwà tó dáa lára ara wa ni ká wò ká mú lára àrùn yòówù. Yorùbá máa ń fẹ́ wà just kì í fẹ́ tara kò mú yẹn lára Lárúbáwá kì í fẹ́ tara ìran rẹ̀ bí kọjá sí pé nísìnyí kí Yorùbá kan pẹ̀lú ẹni tí ì ṣe Yorùbá kan ní gbólóhùn asọ̀ Yorùbá gidi nínú wa Yorùbá o yóò béèrè pé kí ló dé kí ló fàjà. kò ní kó síjà lẹ́ẹ̀kan náà. kí ló fà á tẹ fi ń jà
kò ní jíjà afọ́jú yóò fẹ́ mọ̀ bó jẹ̀bi àbójàre. Kò ní jàjà kínní kò ní kó sínú jà gbẹ̀wù dání kí n má jà rárá Yorùbá ò ní ṣe kó rí jà kó abẹ́wulẹ̀ kó wá nígbà ewu dání ìwọ tán lù ní ó yà jẹ́ kémi bọ́ sórí ìjà. òun là ń sọ fún yín pé ṣé kò sí irú ẹ̀ lára yín mọ́ ni tẹ́ fi ń lọ bá Ìgbò tẹ́ fi ń pẹ̀lú wọn láti dàlú yín rú. ṣé kò sí irú ẹ̀ lára Yorùbá mọ́. lẹ́yìn náà lára Fúlàní nǹkan tí ó yé wa tá a mọ̀ ni pé wọ́n ní karasitarisitiki kan tó ní agbára Yorùbá ò ní Yorùbá lè ní Yorùbá máa bínú fùfù Fúlàní è bínú lẹ́ẹ̀kan náà yóò tẹ́ mara. Lè rí Fúlàní kí nǹkan ṣe kó ṣe yé lápèjúwe kí n mú wá kí akéèké lápèjúwe kó ta ká ṣe yé Fúlàní ò ń ṣe bẹ́ẹ̀. tahammul quwwatu tahammul Fúlàní ní tí a pé yóò dákẹ́ síbẹ̀ ni àmọ́ kó wá rí i lójú gbogbo àwọn èèyàn kí gbogbo èèyàn máa wọ bá kó wá ṣe yéé ní rí bẹ́ẹ̀ èyí tí òbó fi pariwo tí ó máa ké tẹ́ẹ̀rì tí ó la gbogbo ẹnu tí ó máa ṣe bẹ́ẹ̀. Hayyakumullah. àtẹ̀mára yẹn wọ́n ní kí ló ṣe táwọn ò máa stọ́dí wọn so bẹ́ẹ̀ ọba dẹ̀ ní sùúrù látẹ̀mára kò lè dá ẹranko jẹ sùúrù ló ń mú ọ̀pá nǹkan tí wọ́n níyẹn tí wọ́n fi ń da ẹranko jẹ yẹn ló fi easy láti lè ṣe síyáṣà dàyín jẹ. Allahu Akbar. ẹ fẹ́ ẹ̀kọ́ ẹ kó sábẹ́ ni wọ́n fi ń da màálù wọ́n máa ń pè wọ́n pé kò ní nǹkan kan màálù ló ń ṣe kinní kan nǹkan tó fi ń da màálù yẹn sùúrù tó fi ń da màálù tó níyẹn á da ẹ papọ̀ mẹ́ran. ẹ̀rọ pé màálù ní làákàyè ni àbí kinní so ẹni tó lè da ẹni tí ò ní làákàyè tí ò dẹ̀ ní jẹ́ kíkan wọ́nyìn nínú àwọn nǹkan tó ń dà yẹn ó lè da gbogbo ayé lọ́lọ́run fi ṣe tẹ́rbíyà àwọn ànábì ẹ̀ yìí pé kí gbogbo wọn kọ́kọ́ jẹ́ adaran jẹ̀ ná. gbogbo àwọn ànábì ọlọ́run kò sẹ́ni tí ò dẹran jẹ. because tó bá ti da ẹran jẹ sùúrù tó bá ní lórí ẹran tó ń dàjẹ yẹn so yóò lè ní sùúrù yẹn àgbémára yẹn lára àwọn èèyàn tó fẹ́ dàjẹ tó fẹ́ fi wọ́n mọ̀nà ni ìkankan ò gbọ́dọ̀ wọ́n yìn lára wọn ní gbogbo nǹkan táwọn kèfèrí ṣe fún Ànábì ló fi ní pé Allahumma ahdi qawmi fa innahum la ya'lamun. sallallahu alayhi wa sallam. ìwọ Ọlọ́run bá ń fọ̀nà mọ̀ wọ́n àìmọ̀ ló ń ṣe wọ́n so Jésù náà sì sọ ọrú ẹ̀. bàbá dáríjì wọ́n torí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe. so gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn yẹn
àwọn characteristic wọ̀nyí ó wà lára kálukú ìran kọ̀ọ̀kan so kéèyàn sì ní ṣàjá ó wà lára tiwọn náà kó lákin kó wà courageous òun ni wọ́n fi ń lè fèsì ogun láfi ròyìn pé bóyá ogun tí Yorùbá bá gbọ́ Yorùbá tún lójó lẹ́gbẹ̀ẹ́ wọn ó sì lójó lẹ́gbẹ̀ẹ́ Haúsá torí Yorùbá ò fẹ́ kú Yorùbá fẹ́ràn fàájì. Ayakumullah. Tá bá wí pé aríkúyọ̀ àwọn ìran wọ̀nyẹn ni Yorùbá ya ojó ń bi tó bá rí kú pẹ́ báyìí gbogbo àwọn tí wọ́n múra tí wọ́n ń ṣe kínní pẹ́ẹ́pẹ́ẹ́ tí wọ́n bá rí ọwọ́ ikú kan pẹ́ẹ́ tí wọ́n bá mú èèyàn 2 3 4 5 kalẹ̀ nínú wọn báyìí àwọn yòókù ó họ ni. èmi ò lè wá kú fẹ́ nìkan ni. so là ń sọ pé ẹ bá dá a lẹ̀ tán àwọn tí ó dá a lẹ̀ ọ̀run kálukú wa yìí ni wọ́n àwọn ó dá a lẹ̀ sí pásítọ̀tù tiwọn òfìsà wà ń bẹ̀ resident visa ló wà ń bẹ̀ ọmọ wọn ò sì sí nítòsí ìyàwó wọn ò sí nítòsí pẹ́ tí wọ́n bá ṣe kínní tó ẹ̀ kàn rí i pé yóò gba ọ̀nà kọ̀rọ̀kọ̀rọ̀ làlátẹ̀ gbogbo kínní yóò bọ́ sí bẹ́ẹ̀nẹ̀ ni yóò já ọkọ̀ ń bẹ̀ páp ó lọ́nu ni yóò wá fi yín lẹ̀. ńjọ́ tí ojúkú da gbogbo ẹ̀ lẹ̀ tí ó rí kínní ó kọ́kọ́ ń lénu pérépérépérépéré láàrin oṣù mélòó kan ogun ó dúró láàrin oṣù mẹ́ta ogun ó dúró torí òun ti rẹ́dì kalẹ̀ àwọn nǹkan kínkìnkín tó gbójúlé tó ra ṣe tí France fún tí àwọn aráàta France wà nù ẹni tó fún ní nǹkan ìjà kódà tán láwọn masineri tí wọ́n fi ránṣẹ́ wọ́n ti ròyìn pé àwọn ẹ̀dẹ̀ fẹ́ kó ya kúrò torí epo tí wọ́n bìlífì pé bóyá ó wà nínú lẹ́ẹ̀bi tó ń wà tó pè ń Biafra so nǹkan wà ní tí ìṣẹ̀lẹ̀ ẹ̀yàn ọmọ Yorùbá ẹ wà bọ́ta United Nations ó máa bọ̀ United Nations wọ́n dá a lẹ̀ nítorí tiẹ̀ ni Amẹ́ríkà ẹ máa bọ̀ èyí tí Amẹ́ríkà rán lu ẹ̀ ó ti ràn tán àwọn ò ní dá yín lóhùn lẹ́yìn yẹn tí ẹ bá ja ogun yẹn kíkẹ́ já kíní wọ́n á máa lé yín síra yín wọ́n á máa fi yín ṣe kíní síra yín àwọn ò ní ta nǹkan ogun tí wọ́n kọ́ tán stockpile sílé táwọn bá dógun lẹ̀ fún yín kẹ́yìn wá bẹ̀rẹ̀ ìjà sòsòrò pé Amẹ́ríkà ó fẹ́ràn Nàìjíríà débẹ̀ àbó fẹ́ràn Yorùbá lọ́tọ̀ débẹ̀. ẹ̀ ń pa bẹ́ẹ̀. Karamakumullah. so ní kíní àmà àwẹ̀ òtí ìtàn tẹ̀sí à ń bá bọ̀ wá ni. à ń bá bọ̀ ní. so ọlọ́run tó wá rí pé yá ayọ́ an-nasu inna khalaqnakum min zakarin wa unsa waja'alna